ẹ̀yin Chinese whispers ìgbà tí mo ṣe show láàárọ̀ mi ì dárúkọ ẹnì kankan o mi ò kí ń ṣe ọmọ chọ́ọ̀chì o mi kì í ṣe kristẹni mi ń ṣe mùsùlùmí o olódùmarè ni mo dìbò fún ẹ̀yin Chinese whispers ẹ̀yin gbọ́ yìí sọ yìí ẹ̀yin tẹ́ ẹ̀ kí ń report nǹkan tó dára mi ì dárúkọ ẹnì kankan lórí platform mi o mi ì dárúkọ o mi ì dẹ̀ sọ pé mo belong to any church o orin ni mo kọ mo dẹ̀ fowó mi ra aṣọ wọ́n dẹ̀ láwọn máa pa mí mo dẹ̀ ní tó bá fún wọn lágbára láti pa mí to God be the glory mọ̀ pé mo dárúkọ èèyàn kankan mo ṣe àkẹ́júwe ni mi dẹ̀ dárúkọ anybody lórí platform ẹ̀yin Chinese whispers gbogbo nǹkan tọ́lọ́run bá fún yín lágbára òun ni kẹ́ ṣe. Yinka, let me start from Ọláìyá Igwe bọ̀dọ̀dẹ̀ òpònú ìgbà táwọn ti rìn ìhòhò tó ti rìn lọ etí òkun lèmi tí mo páyé wọn ò nítumọ̀ because Igwe wà nínú fíìmù yẹn. Now, Yinka, what you did is disrespectful, is not accepted. Now I've called your godmothers, I've called your god sisters, I've called every one of them. Remember, Adebimpe Alasho Ajura, she's my sister as well. God bless her. She's matron. Ekaroma. Sister Abike Foundation. I hope I'm right because me Moboya Yenima, Victoria Omolola. I don't know if it's you, but Ekaroma. Now, Alasho Ajura, matron no je for Prince and for one of the CNS in Dublin. I don't want to call the name wrongly. I've called her. I've called some other people. So they can call you to order. Yinka. But if you decided you are not be calling to order, I've called some CNS people. Mommy Abike Foundation. Good afternoon, ma. God bless you, ma. I've talked to Mommy Abike Foundation as well. What you did is not accepted. We the CNS. Afomo ale cherubim. Lo ma sọ wípé nǹkan tó ṣe dà. Inú ìlànà tán bí wá sí nìyẹn. Nǹkan tá mọ̀ nìyẹn. Bí ọmọ babaláwo bó ṣe gbọ́njú bá òrìṣà lọ́wọ́ bàbá bẹ́ẹ̀ la gbọ́njú bá Ọlọ́run Mósè Orímọládé tún ọlá ṣe. Arọ tó wà lórí ìjókòó tó pẹ́ tó wà lórí ìdúró ránṣẹ́. Ọba ni nílé lálejò wá nǹkan tó nílé máa jẹ ẹ̀rí àánú ọba májẹ̀mú. La bá lọ́wọ́ àwọn tó bí wa. Òun nípìnlẹ̀ wa. A tó gbójúlé a tó farati ẹ̀rí ńlá tó gbénú múdíá ó ṣọlá ó gbénú adélébò ó ṣògo Ọlọ́run kérúbù àti sẹ́ráfù Ọlọ́run ọ̀nà ìwọ̀ ọ̀nà mímọ́ Ọlọ́run agbọ́ ti Jésù má gbóyìnbó ìwọ náà wọn kọ Chinese whisper kò sí nǹkan tán lè fi ẹ́ ṣe ta ló bí ẹ Yínká àwọn wo lọ ṣíwẹ́ àwọn àgẹlú wọn á pa ẹ́ tó ní mímọ́ ọ̀nà wà mímọ́ ò dàgbò bí ẹ̀pà báyìí ni wọ́n á yín ẹ wọn ò ní rí ẹ mọ́. Èwo nu kérúbù ló fẹ́ sọ pé wọn ò tó bẹ́ẹ̀ àwọn bàbá tiwa ni wọ́n ń pè ní Chinese ọ̀nà pariwo kò sẹ́ni tó lè pa ẹ́ àwọn eléyìí wọ́n á pa ẹ́ sáyé tó máa join àwọn tó ń tọ́jú kò ṣí ẹnu. Kérúbù orí Facebook yàtọ̀ kérúbù àgẹlú yàtọ̀ tìgbòho yàtọ̀ tọ̀nà wà mímọ́ yàtọ̀ àwọn kérúbù kan wà tó jẹ́ pé wọ́n á gbàgbé ẹ àwọn tó ní ẹ gan wọ́n á rí ẹ wọ́n á tì ká àbámọ̀ bẹnu wọ́n á sunkún pé ṣé Yínká leléyìí ló ti tán báyìí lórí ìdúró tó bá gbé ẹ̀rí májẹ̀mú jáde fún ẹ tó ṣílẹ̀kùn yàrá ẹ̀rí fún ẹ ó kọjá orò wàá wò fẹ̀rẹ̀ wàá múdi lọ sílẹ̀ ni ó jẹ́ má wàá kú síbi tó ti ní rí ó jẹ́ má jẹ́ kó jáde fún ẹ tán ó jẹ́ ọ̀rá gbé fídíò yẹn kó lọ máa wò nínú yàrá ẹ torí kò ń ṣe nǹkan tó máa gbé sáyé and let me burst your bubble. They are telling me this morning from London that if you don't bring it, they will fight you with solicitor. What them are win here? O lè bá Catholic ìdánwò ẹ̀ tí o bá ṣe pọ̀ mọ́ àlè ọmọ ìran kíran ní Yínká.
èmi náà ti pè látàná ni mo ti ń pè Yinka Tnt. Àtàná ni mo ti ń pè kò gbé aago mi. Kò lè gbé aago yín bìkọ́ ó mọ nǹkan tó ṣe. Jẹ́ kí n wá sọ fún ẹ. Jẹ́ sọ fún ẹ. Yinka, ó ti kọjá yẹ, ó ti gugire kọjá ewé. Bàtà ẹ̀ ó ń ró báyìí. Ó ti fẹ́ bẹ́ dànù. Ó ti fẹ́ ṣìṣe, ó ti fẹ́ tọwọ́ bọ̀ nǹkan tó máa gbé tó máa sìn táyé tó máa fi parẹ́. Ìjọ rẹ ni lójú ẹ yẹn tó ń gùn ẹ gàlàgàlà yẹn sórí ibi tó gùn rẹ sísì ẹ̀tẹ́ ni. Àwọn tó ní ẹ mò ń gbàdúrà kó tètè pè ẹ́. Kó tètè tì ẹ́ lọ́wọ́ mọ́lẹ̀, kó torí ẹ mọ́lẹ̀, kó jókòó lé ẹ lórí, kó bẹ́ sọ̀rọ̀, kó gbé fídíò yẹn wálẹ̀. Torí tó ò bá gbé wálẹ̀, wàá gbà ìpọ́lọ́hun ò kì í ṣọmọ kiri. Ó dúró dáadéé ń kiri ni. Àfọlọ́hun Mósè Orímọládé wa ṣeré o. Àfàṣọ̀gùn wa wá ṣeré. Àdẹ̀gbégbá wa wá síwájú ẹ̀. Ìwọ òṣèlú àwọn Mùsùlùmù kò lò wọ́n bó ṣe lo kérúbù àti sẹ̀lẹ̀ gidi gan tó wọṣọ àdúrà wa. Bá ṣe ń ṣàríyá ló ṣe ṣe. Ó mú gbogbo orin wa sọ́dọ̀ orin okó àtòbò. Tó o bá tiẹ̀ wá wo aṣọ wa ó bẹ́tà. Ó wu aṣọ wa. Ó tún wá lu ṣẹ̀kẹ̀rẹ̀ bá a ṣe ń lù lágẹ̀lú. Ta ló bí ẹ Yínká? Ta ló bí ẹ Yínká? Àwọn wo ló bí ẹ? Ìyá wo ló bí ẹ? Inú wo ló ti jáde? Àwọn wo náà kọ́ ẹ tó gbẹ̀kọ́? Ṣé dàda orí ẹ ló rú ẹ lójú ni àbò ń dí ẹ nímú? Ta ni ẹ? Kí ló jámọ́? Ìwọ rádaràda rédèrèdè bí ọbẹ̀ ọlọ́kà tí ò lépo lórí yìí. Ìwọ ọmọ ọ̀rọ̀ kíran yìí. Àwọn wo ló bí ẹ? Àwọn wo ló bí ẹ? Bọ́n ṣe ń lu ṣẹ̀kẹ̀rẹ̀ tí ẹ̀rí bá jáde, ìwọ wá ń lù pẹ̀lú aṣọ àdúrà. Ó wá ń sọ pé okókó ṣe kinní kan, ó wọ full garment. Ọ̀run máa gbaṣọ yìí lára ẹ. Bó ṣe fún ẹ láàárọ̀ yìí. Video yẹn needs to calm down. You can't pull us like that. We're not going to take it from you. It's not accepted. From all the CNS, we're telling you this money is not accepted. You will not dare try it. Oh, ní gbé kíni wálẹ̀. Oh, máa gbé video yẹn wálẹ̀. And I'm saying it now. There is a video going around on the WhatsApp. I've asked all the CNS youth to go out and bring that video down. Oh, máa gbé wá sílẹ̀ ni. Wọ́n mọ̀ ọ̀rọ̀ dátidàti yìí. Ìwọ ṣe làwọn àfáà. Kò gbàgé dání. Kò gbé Kùránì pẹ̀lú ẹ̀. Kò gbé lù tán máa ń lù. Kò wá wò kán tán máa fojú ẹ rí. Okay. Okay. Ó ṣe try ẹ̀. Ó ti wò pé àwa kérúbù láwọ́ ẹ̀ka fomi lónìí. Kò sí nǹkan tó lè ṣe fún wa ní sọ̀rọ̀. Ó ti ṣe léyìí, ó ti tẹ́ Yínká. My page is not monetization. Mo ò nídìí owó. Kò ṣe owó Facebook ni mo ń jẹ. Iṣẹ́ ọwọ́ ọ̀lẹ́mi ó tọ́ lẹ́mi jẹ. Ọlọ́run dẹ̀ fún mi. Ta ni ẹ́? Look at what you are doing. Does this make any sense, Yínká? Ibo lọ́pọ̀lọ́ ẹ wà kò ní dá fún producer tó bẹ́ẹ̀ produce yẹ. Igwe, mo ń bọ̀ wá ṣe fídíò fún wọ Igwe lọ́sàn. Ọláyà, mo ní scott tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Ó dà pé orí ẹ ti burú, ó ti ya wèrè, orí ẹ ò pé mọ́. Wọ́n wá ní aláìyá mọ bó ṣe ìwọ náà ń jó òronú. Òjò aláìnírònú ìgbà tó tiẹ̀ ti rìn òwò létí òkun. Lèmi mọ̀ pé orí yín ti ń burú. Kò ń ṣọláyà táwa máa ń sáré wo fíìmù ẹ̀ ń gbà yẹn. Mo rí pọ́n ti pààrọ̀ yín, ọpọlọ yín ò ṣiṣẹ́ ráìtì mọ́. Gbogbo yín àti ẹni tó fèdè fọ̀ nínú fídíò yẹn ọ̀run máa gba ohùn lẹ́nu yín. Ọ̀run máa gba ohùn lẹ́nu yín. Ẹ ní wò tán. Tí fídíò yẹn ò bá wálẹ̀, èmi àti yín ní nǹkan tájọ máa mú. Kò wá ṣèmi nìkan. Gbogbo àwọn kérúbù tó ń jáde fún yín lórí TikTok àtòrí Facebook ni. Ta ló bí yín? Àwọn wo náà bí yín? Kò ní dá fún yín, kò ní dá fáwọn tán. Producer tó produce kinní yẹn kò tún ṣe tajé mọ́. Ta ló bí yín? Àwọn wo náà ni yín? Part 2 ni máa ṣe fún Igwe. Orí yín ti dàrú. Orí yín ti fọ́. Yínká kí ni yẹn náà? Jọ torí Ọlọ́run ṣé 1.5 ẹ ló ń gbé ẹ nínú ló ń ṣe ẹ́ gàràgàrà. Facebook máa ń ba ayé èèyàn jẹ́ ni o téèyàn ò bá wà careful. O ní 6 million. Àwọn kan ní 7 million, wọ́n ní 10 million. Èmi ò ní, bọ̀ mi ò fọ́lẹ̀ ẹ̀ tọrọ. Torí òrìṣà jẹ́ dàbí onílé yìí, o mọ̀ ìyà tó nílé yìí jẹ. Bó ṣe ń rin tiẹ̀ ọ̀tọ̀ bí mo ṣe ń rin tèmi ọ̀tọ̀. O bá mi, ìyá ni mo jẹ́ fún ẹ lórí Facebook yìí. Kó èmi àti ẹ ò ṣe colleagues, ìyá ni mo jẹ́ fún ẹ. Lẹ́yìn ẹ sábọ̀d gbogbo yín ẹ tọ̀ mí lẹ́yìn ni. Sister Modúpẹ́. Okay.
I'm going to show the video since someone is asking me. Wora dara dai. Àwọn wo náà ni ẹ́? Can you imagine? Sera náà fa obomida. Sera náà fa kó wọnú òbò ẹ lọ. Yinka Tnt ṣó ti ṣí èrè ni. Ṣó ti ṣí èrè ni. Ṣáyé ti ń ṣí ẹ́ ni. I don't want to show it more than that. I don't want to show it more than that. So she won't say, wọ́n ṣe copyright lórí orí òun. If you are from C&S, go on Yinka Tnt page. That particular video, go and be flagging it. Let's make it a job. That must come down. Go on Yinka Tnt's page and go and start flagging that video. What kind of rubbish is that? I'm going to off the volume. I just want you to see the content. See. You see. That is Asho Adura. That is our Asho Adura. You see. You see. Bashe lu shekere lagelu. What is wrong with you? What is wrong with you, Yinka? Kí ló dé? Ṣé tó bá wa kérúbù dẹ̀ máa ń dákẹ́ kò sẹ́ni tó ń ṣe ó dẹ̀ sọ̀rọ̀ ẹ King Kong sorry Facebook. That video is not accepted. You must drop that video. If you don't drop it, Yinka, èṣù ló ń wá. Everybody knows me lórí Facebook o. Tó bá ti yọ jẹ́ kúrò lẹ́yìn Jésù, èṣù ló kù. Òun ló ń wá. Torí I will drag you. Ẹni ẹ máa fẹ́ bọ́ lọ́wọ́ mi. Because this needs to stop. This needs to stop. We will not take it from you. Oh, what Shadra? Show mo too much shekere tamalusha. Show mo too much shekere tanlu. Not even only C&S and the Celestian. Àti Sele àti Kerubu, aṣọ ogun wa wa lọ́wọ́. Nǹkan tí wọ́n fi ń dá wa mọ̀ nìyẹn. And now let me sound this very loud. If you are K&S and you have a platform on Facebook and you run shows, on TikTok, you run shows and you can't come out to defend your faith. And those elders, Shele and C&S, every one of you, you are not condemning this act. Then on mo ale kerubu ni, on mo ale Shele ni. If you have a platform, even you don't have a platform, you can just put an update. Yinka Tnt, your video is not accepted. Go on our page, report that video. That video must go down. Yinka, and that video will go down. And not only we are reporting it, Nigeria Music Board, we are writing them. Our solicitor will write them in Nigeria. This is not God will judge. Ogutola, Feyikemi, God will not judge. God is not only God will judge. She needs to stop. And this is going to stop. This will end. How can you do something like that? We sing on Otoro Onoye, on Oko Kinikon. Fine, you can choose any lyric and choose any tune you like.
But you don't do things like that. What is the needful she will do? Mommy Adebimpe, the needful, what needful is she going to do? She will not release that video worldwide. That video will be taken down. If not so, that's the only needful Tomashe. Because I've spoken with the can this morning. We are ready to take it up to her with anywhere. So the needful, she doesn't need to call me. The only needful, Mommy Adebimpe, is that video must not come out. That video must not be shown anywhere. That's the only needful that she can do. That's the only needful she can do. If not so, there's no other thing she will do. Because I will stand and I will stand. When they serve her, I will post the copy on Facebook. And we're going to serve both London and Nigeria. I don't care. Mo fẹ́ mọ̀ ento mo. Kó kúrò ní set Aṣíwájú blogger. Kó bọ́ sí Akẹ́yìn blogger. I don't give a shit about you. I'm a member of CNS and it's not accepted. Ọlọ́ṣun ni Yinka. Tó bá bá wọn bú Ọlọ́ṣun mo ní débẹ̀. I'm not against you talking about whatever you're talking about. I do it as well. Oh, sọ̀rọ̀ kó àtòbòjù mi lọ. But I have too much in my hand and I don't depend on it. But you can't drag CNS the way you are dragging us. It's not going to happen. I'm seeing my CNS brother. Kings, welcome. We all need to go. Tó bá ti ṣọmọ àlè kérúbù. Tó bá ti jí ọmọ ọkọ kérúbù ni ẹ́. Tó ti pe Ọlọ́run nínú ìrìn àjò kérúbù àti Seraphim yìí. Tó ti gbọ́ ẹ ọmọ Ṣẹlẹ ni ẹ́. Tọ́lọ́run ti gbọ́ ẹ̀bẹ̀. Go to Yinka. That video must go down. You can't treat us that way. Láyé is not accepted. And you said some people, they are China kini kan, kò sí nǹkan tó lè fi ẹ́ ṣe. Kí ni wọ́n lè fi ẹ́ ṣe? Please, who is writing Mugu? Àwọn wo ni Mugu? Bóyá àwọn family ẹ̀. Àwọn China whisper. Wọ́n lè pa ẹ́. Wọ́n lè ṣe kini kan. Kò sí nǹkan tó lè fi ẹ́ ṣe. I try o, àwọn àgbà wòlíì. Má try o. Èyí tó ń sọ yẹn, má fohùn ránṣẹ́ sáwọn bàbá wa o. Ọlọ́run àgélú wà ń bẹ̀ o. Ẹ̀rìmọ́ wà ń bẹ̀, Ọlọ́run Kọ́lé wà ń bẹ̀ o. Ọlọ́run Mósè Orímọládé ó wà ń bẹ̀ o. Yes o. Mo rí pé ó ṣe fídíò lánàá, òun náà sọ yẹn, Chess is ready for anything anybody wants to do. Àǹkan tó pè wá ní ọ̀nà wa China whisper. Òun ready for anything anybody wá fẹ́ ṣe. Fídíò tó ṣe lánàá nìyẹn. Pé kò sí nǹkan anybody lè fi ń ṣe, wọn lè pa òun. Kò sẹ́ni tó máa pa ẹ́. Ọlọ́run agbọ́ Jésù má gbóyìnbó. Arọbí kí arọbí jíkà. Ẹ̀rí ńlá ló ní Síónì. So gbogbo ètò sọ pé kò sí nǹkan anybody lè fi ẹ́ ṣe yẹn. Ìwọ lajú ẹ kó wòran. Wo ṣòro páwa àwájọ tẹ́wọ̀ ẹ̀ kó fomi lò. À ń ṣe tẹ́wọ̀ ẹ̀ kó fomi lò. Fídíò tó ṣe lánàá pé kò sí nǹkan tó máa fi ẹ́ ṣe, a fi ẹ́ ṣe 20. Àgbò ẹ̀mí ẹ̀ máa gbọ̀n. Lórí blue àbúyí, àgbé ẹ sáré, lórí black àgbé ẹ sáré. If you decided you are not bringing it down. Because Mommy Adebimpe ẹ lọ gbọ́ show tó ṣe lánàá, ó ní kò sí nǹkan tó lè fòun ṣe. Wọ́n play show yẹn lórí TikTok pàápàá, gbogbo àwọn òkìkí Jésù, gbogbo wọn náà sọ pé ó ti dáa. Dọ́ta ló ń kí ẹ láyà Yínká.
àwọn wo ló ní kó lọ bú kérúbù kó lọ tọwọ́ bọ láṣọ funfun lójú ó dẹ̀ dùn mí tẹ́bá tó bá ń ṣe kinní Ọ̀ṣun ẹ̀ náà aṣọ funfun yìí ló ń wọ̀ o mọ̀ pé tí téèyàn bá fẹ́ bàjẹ́ ibi ìwà ló ti máa ń bẹ̀rẹ̀ táyé bá fẹ́ kéèyàn ṣìṣe ìwà náà máa fi ṣe ó ti fẹ́ máa ṣìṣe Yínká ó ti fẹ́ máa ṣìwàwò ó ti fẹ́ máa ṣìlẹ̀tẹ̀ ó ti fẹ́ máa tojú àwọn ẹ̀rí àánú mọ́lẹ̀ èyàn ò dẹ̀ tojú ẹ̀rí àánú mọ́lẹ̀ débi ó ní mèrè lásán ò lè tojú ẹ̀ mọ́lẹ̀ ọba tó lomi ara tó lẹ̀ jẹ́ ni ìwà tí ń kọ́ lọ́wọ́ ẹ̀ ó ti ń ṣìwà ṣe ó ti ń ṣìwà wu